ní o ìgbẹ́jọ́ conflict resolution kò lè ṣe kíjà máa wà o kíjà bá dé o ṣe ló yẹ ká parí. Ọlọ́run má lè ojú tí mi sáré gbẹ́kẹ̀lé. bóò ní kúṣẹ́. Bàbá Adé. ó jàre. ẹ̀ǹlẹ́. tálejò bá béèrè sọ pé mo jáde mo sáré fẹ́ lọ tọpasẹ̀ nǹkan kankan bí ó sì dá náà ní kọ́lọ́n dákun ṣàánú. ẹ wá Ọlọ́run sì jẹ́ ọ̀dà. àṣẹ àmín àmín àlọ́ọ̀dà àmín àbòsùn àmín. àmọ́ èmi rò pé ẹ wá nǹkan kan fún wa ni ẹ̀yin náà wò àmọ́ gàrí mọ́ mo sùn lálẹ́ àná irú ẹ̀mí tèmi mu gàrí inú ta mọ́jú ni àṣàtò lè jí làwọn. èjìdé sẹ́nu ẹ̀bù ni èmi ìfẹ́ bó ti mọ́ sùn láwọn ẹ̀kọ̀ọ̀kan ó máa ń bí mi inú orí máa ń fọ́ mi ni àwọn tá a mú gàrí tá a sùn lálẹ́ àná tá a jí tí mo ní òṣòwò lọ́wọ́ mi kankan ṣé lóru mọ́júmọ́ yìí mo lọ fọ́ báǹkì ni àbí lóru mọ́júmọ́ ni mo ṣiṣẹ́ mi láìkí ẹ o. ìyẹn wa máa gbọ́ bó ti wulẹ̀ kẹ́ ẹ má láìkí rẹ̀ tó èèyàn máa ń jọ jíròrò bí ọkọ àti ìyàwó àwọn ọmọ jẹun kí la wá jóbi fún. ṣé mo jẹ́ professor pella tí ń ṣe màjíìkì tí ń dàwó tí ń fi lóyún. ẹ ṣe léyìí sọ̀rọ̀ màjíìkì jẹ́jẹ́ làwọn ọmọ ọlọ́mọ ṣàjókòó lóde ọ̀run àwa la gbẹ̀ wálé. ṣé sọ tinú mi fún ọ mi gbọ́dọ̀ sọ pé kò sòwò lọ mi mo lówó lọ́wọ́ 200 naira ni ìsìlẹ̀ filẹ̀ kíyàn fò kó dẹyẹ yìí lè fi 200 naira lẹ̀ kí ló fẹ́ kí n fi wọ mọ́tò jáde tí n bá wọ mọ́tò lọ ìrìnsẹ̀ bọ̀ ni tí n bá rìn sọ̀dọ̀ ń fi wọ mọ́tò wà nínú. ẹ ṣe pé fúnra yín. kò sí ni kì í ṣe pé. ẹni wọ́n ti ṣàdúrà darí ni. kì í ṣe pé so tó bá jẹ́ pé tẹlẹ́kún wá ni táwọn ọmọ bá wá ń sunkún kó wọn bọ́ta kán sun ẹkún kán yó dáadáa gbé báàfù sun wọn wájú báyìí kómi ẹkún omi ojú wọn kó kún bẹ́ẹ̀ kò sí sísì. mo ti àfẹ́ ṣe báyìí ibi gbọ́ àbí mo ti gbàrùn lọ́dọ̀ ìyá amosún ṣé ètò alọ́bẹ̀ ní ìsìn tó fún mi ráìsì àtòróró mi báyìí. ìlú ọ̀pìn wo ni bó bá sọ pé èmi ìlú àpò kan wọ̀ rẹ̀ ibi yóò sì fàpò kan lẹ̀ èyí èpò ògì sóró. lábẹ́ fáànù owó mọ̀ rí 1,000. ẹ tó lóun olówó kankan lọ́wọ́ lẹ́yìn 200 naira. ń kọ́ òní náà ní kọ́ lẹ́kọ̀ọ́ owó rẹ̀ tó lónìí lọ ó olówó kankan náà lọ kọ́ lẹ́kọ̀ọ́ ni. wà lọ látara ọ̀gá yẹn náà mi ti lọ náà. àjọkẹ́jọkẹ́. owó ní àjọkẹ́jọkẹ́ àṣé ìkọ́ta jọ sọ lélẹ́yìn ní kó táìmù tó ń bọ̀. má bínú wo kí o kó lè dáná mò ń ṣe o ìyá olórí bobo ìyá ló fi rádaràda ìdá mi nílà rẹ. a fa nǹkan dájọ sọ ń kọ. ẹ nà ó. kí lè tó dúró ta wọnú ilé mo ti búkú lẹ. kí n wọnú ilé gbèsè báwo kí ló mi ìgbà pé kí n wọnú ilé. ṣé ìkọ́ta jọ sọ nìyẹn ni mo sọ fún ẹ pé mo ní 25,000 láti jẹta ó ní kí n pàdé ẹ̀mí bàjẹ́ ni o pè é pẹ́ látànù o pì kọ o pè ní lẹ́tà o pì kọ mo wá débí nsìn o ti pé ká wọlé lọ just like that you understand. ìyá ìwà lọ́dọ̀ ṣe ni ń wo ó ti suspect mi lẹ́nu tó mẹ́ta ní ń wo bó ti tẹ́jú mọ́ mi rí bí tẹ́jú mọ́ bẹ́ẹ̀ ìdínú ọmọ tó wá ṣẹlẹ̀ báyìí ọ̀dà wo sórí owó tó ní iye àbùkù kan wà lọ gbanú yàrá. kọ́kọ́ fún mi nìkan tí mo fẹ́ mi báyìí mo ṣe máa lọ gbanú yàrá kí ló mi. so láìsòwò kò sí show kò sí show. so àmọ́ tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. ṣé 25 lájọ sọ ni àbí 10,000. 25,000 lájọ sọ. 25 lájọ sọ. ẹ nà ó. òótọ́ ni inú mi bu. bó ṣe máa gbàgbé nǹkan báyìí 25 lájọ sọ náà. ó wàá mọ tó ṣẹlẹ̀. wọ́n gba 10,000 sọ́wọ́ tá a bá tún á wọlé tá a bá túra tán yín sì fọ. o fọ ni kí n gba 10,000 sọ́wọ́ kí n wọlé láti lọ ṣe kí ni o ní ẹ̀gbọ́n tó lè lọ bá àbó làbò tó lè lọ bá ìyàwó ẹ̀ ńkọ́ wo dá mi lóhùn jàre ọkọ̀ tá a jọ sọ ni kò dá mi lóhùn. èmi ti gbàgbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ti rò pé ká wọlé ká ṣe fàájì torí èmi ti ṣe transfer owó ti yàrá. gbogbo yẹn ò kàn mí kí ló ṣẹlẹ̀ báyìí á fà. wọ́n gba 10,000 ìdání. ìdókùn nǹkan kọ́kọ́ gbà báyìí kọ́kọ́ gbà àkọ́ àpò là ń kọ́wó tí ẹ bá fún yàn lówó yìí ó gbà náà ni yìí lọ lé ní ìsìngbà mélòó ní fi délé láàrin ìṣẹ́jú méjì mẹ́ta mo ti padà dé ibi tí ti gbé báìkì nu yìí ń dè ní ìsìn ṣùgbọ́n ṣùgbọ́n mọ́ lọ́ọ̀bì kankan o mi ò lè lọ́ọ̀bì kankan bò má pẹ́ o má pẹ́ o ìwọ ni o má sá lọ mi ò lè sá lọ ìwọ ni o má sá lọ mi ò lè sá lọ ìwọ náà lọ kí a kò dé má pẹ́ o 10,000 naira yẹn kí lè lè fẹ́ owó dá mi lóhùn mi ráyè gbogbo.
mi tí mo gbọ́n bí wèrè ọ̀dẹ̀ bókú. iná jó mi èjìdé ti dé bí tèmi ta. mo dáràn jìbìtì lù mí mo ń bọ̀ báyìí ibi mo kó sí. kí ló ṣe yín ṣé ló gbé yín ni. iná ò gbé mi. kí ló dé. iná ló mọ́ mi. iná mi mọ́ bọ́. àbùdá náà. so gbálẹ̀ ni. bá wà ní gbálẹ̀ inú ilé bí. ò bá má gbàbí fáànù. kí ló dé. kè é dọ̀tí. ṣé sọ́ọ̀kì. kò sọ́ọ̀kì. kí wàá ló ṣẹlẹ̀ tẹ́ ní gbàbí fáànù. torí ọlọ́run mo kó pépà púùlù kan bì tí mo kó bí tó jẹ ó ti wá wá single direct wá mo wá pépà púùlù tì ẹnu eku ò sì lè gbà bí kéku ń dàjẹ kò lè gbà bí so bá ń rí. ẹ dákun ẹ mú pépà púùlù ẹ kọ abẹ fáànù kí lẹ́yìn ó ṣe kẹ́mi èmi ti ẹ̀rọ kọ́rọ̀ gidi lẹ́sìn ẹgbẹ́ fáànù kékeré mọ́ wa. èjìdé kí ni. wà lájà láì súnmọ́ bí láì làásìlá wà ó lè ní ọ́. sórí tó bá ti jalè inú ilé tàbí tó bá ń pọ̀rọ̀ ẹnujú rẹ̀ bá yóò máa tàn kínníkínní bí ẹnujú bèbí wàhálà ló gbowó sólówó yìí wọ́n ní kí n fi rajọ́ ògùn mi. ẹ má mọ̀jọ́ lè mọ́ mi jàre èmi lẹ̀ ń dárò olè mọ́ ẹ dákun sí láti gbà mo ti dẹnu ilé yín ẹ bá nǹkan yín lọ́wọ́ mi rí abẹ́gbẹ́ pé mo jí nǹkan yín rí. àmì ọba èmi jẹ́wọ́ pé kí ni. jẹ́wọ́ fún mi kọ́rọ̀ ìyanjú o. jẹ́wọ́ pé kí ni. mo gbọ́ mo kówó bẹ́ẹ̀. owó kówó bo. mo kówó bí. owó wo so olówó lọ́wọ́. wà nílẹ̀ ìbọn ṣeré o. so olówó lọ́wọ́ ni. mo lówó lọ́wọ́ wọ́n. olówó lọ́wọ́. mo lówó lọ́wọ́. àmì ọba ni. olówó lọ́wọ́. ayọ̀dà fọdé kí explain so ní owó tí mo fi bì àwọn gáràjì bẹ̀yẹ̀ àwọn ọlọ́kadà chairman wọ́n ní kókó dání pé àwọn fẹ́ fi ra ajá ògùn ẹni bá fi jọ̀wọ́ ògùn ọ̀pá ọ̀ ògùn ò lè pa kọ́wọ́ lẹ̀. bàbá adé ògùn ò lè pa èmi. olówó àbóròwó mo rówó mo sì. síkè náà. mo rówó èmi. yọ percentage kó máa mú yòó. èmi ìwọ tó lówó lọ́wọ́ tó yàpò kan báyìí lẹ́bẹ̀lẹ́bẹ̀ torí o kò sí owó olówó tó fi ilẹ̀ èmi rówó ẹni àwọn àjẹnù gbọ́ wá owó tẹ̀jẹ̀nù pèsè bẹ́ẹ̀. kò ní dá máa jẹun. àjẹnù ti wọlé lọ. ó lò ní o. èmi ẹ sọ de. wo ọ̀dà ṣẹ̀ṣẹ̀ sí. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. náà ni gbogbo àwọn àlejò wa níkàlẹ̀ ti rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì jẹ́ ọ́dẹ́ẹ̀sì wa náà ẹ̀yin náà ti rí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí èmi ò wá padà sọ́dọ̀ ìyá àti bàbá wa kí kálukú ó wí tẹnu ẹ̀ ẹ̀yin bàbá wa Fọ́kòkò ẹ dákun ẹ ti rí ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́yin méjèèjì ó wí tẹnu yín ntí mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ yìí lórí ni nínú àwọn méjèèjì yẹn ẹ dákun ta ló kù díẹ̀ káàtó fún then kí ni implication nǹkan yìí lórí ọjọ́ ọ̀la àwọn ọmọ tí à ń ṣerú nǹkan báyìí fún nǹkan méjì tí mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ yìí lórí nìyẹn bàbá wa Fọ́kòkò. kò dúpẹ́ ẹ ṣeun bá àgbẹjọ ẹ̀mí yóò gùn o. àṣẹ kábíyèsí bàbá. ẹ rí i pé ìdí náà sọnù pé díẹ̀ máa gbé kọ́lọ́ yà wá Yésù kọ́lọ́ yà wá Yésù kó ń tí ọmọ níyàwó lé ni o tó bá ti níyàwó lé èṣù lóbìnrin ẹ rí kó lè lóbìnrin. ẹ lè ní ẹlẹ́sùn ní ọkọ̀ yẹn gbogbo ọgbọ́n òlòwò lọ́wọ́ tiẹ̀ tó di ẹjẹ́ tó mọ̀ túbẹ̀ kiri owó lówó tó fi so ètò ìjà fi sí lọ́wọ́ ọwọ́ lọ mú alágẹ̀ni ọwọ́ lọ gbé ọwọ́ lówó ọkọ rẹ ni àti ló dé báyìí irú rádaràdà olè bá ṣé àwa ní níyàwó ńlé ni sáàní níyàwó ńlé ni ìwà burúkú ló wù ìwà burúkú ló wù ìwà olè ló wù ìwà jìbìtì ló wù ọmọ rẹ ọgbọ́dọ̀ jogún eléyìí ọmọ ọgbọ́dọ̀ jogún irú wà báyìí ṣé wà ló wì ṣé wà ló ọmọbìnrin wì láàrin kọ̀ọ̀dà ni bá ní kó lè lọ ni. ẹ jí ó lè lọ kó lè lọ ní ọ̀dà ẹ jí ó lè lọ ẹ mú ìyàwó tí yẹn rèé mú fún. bàbá ń gbẹ́jọ́ bàbá ń gbẹ́jọ́ ara mi kí ní ń bù máa sọ. ìyá àṣẹwó tó rẹ yunifásitì. ẹ wá gbà ní. ẹjẹ abẹ́ tó ṣe tí ò dáa wí ẹ níwà burúkú lobìnrin ń wù. ọkùnrin ń bá jọkùnrin gidi tó jọkùnrin alálùbáríkà tó jọkùnrin tó fẹ́ jèrè ọmọ tó fẹ́ jèrè ara ẹ̀ lọ́jọ́ iwájú
èpè kọ́ ṣé ó yẹ kí wọ́n má jẹun sùn lé wọn lálẹ́ àná kódà àárọ̀ òní kó mú 200 naira fún yàwó pé tó wà ńlẹ̀ rèé o tí òòrò tọ̀ lọ́hùn jẹ́jẹ́ làwọn ọmọ ń jókòó sọ́dọ̀ ọlọ́run tán pò wọ́n wá sáyé tó wá gbéra tó gbalé obìnrin míì obìnrin lọ́tà ara wọn lóòótọ́ tóbìnrin wá ní òlé wọ̀dọ̀ mi gbogbo alájọ rí tó wá padà wálé tó ní. ṣé ẹ lè gbà kókùnrin ó rè mọ́ rútúrú rẹ̀ ní ọkùnrin ẹ jẹ́ àbẹ̀rù ọlọ́run tó bá jẹ́ pé èmi lobìnrin o tó bá jẹ́ èmi lobìnrin o ìní fi kọ́bọ̀ lẹ́ǹbẹ̀ tó bá tún ti wá ń kó mi lẹ̀ ìmọ̀ kó mọ́ lọ́wọ́ ni torí pé ìkà nírú ọkùnrin bẹ́ẹ̀ abatẹnijẹ́ ni ṣé kóbìnrin yẹn lọ jalè ni. iná débi bẹ́ẹ̀ ẹni pé àwọn ọba yín jíjẹ bá tẹ̀ ń sọ ti yín. kọ́mọ tó tó bí mi nù. bọ̀dá mi àwọn ẹgbẹ́ náà sọ tó bí wọn nù sẹ́yìn pé ọ̀rọ̀ tí wọ́n sọ ń sìn ó ti lòdì sí tẹ́yìn sọ náà ẹ̀ mọ̀ ọ̀dẹ̀ báyìí fà ń gbà tẹ́ ń fà. tó bá lójú mi náà ìyá mi ẹ dákun ẹ má bínú èyí méjèèjì torí Ọlọ́run ṣé ẹ mọ̀ pé bí a bá ti wulẹ̀ ká dájọ́ ibikíbi tá a bá rí adájọ́ sí sẹ́yìn pé ẹni tí ó tọ́ dá wà tí í jẹ́ Ọlọ́run Ọlọ́run ó tún ẹjọ́ dá bá a wí ire bá a wí ire Ọlọ́run ó tún wí. nínú ọ̀rọ̀ tẹ́yìn méjèèjì fàmàrà yín lọ́wọ́ yìí ẹ jẹ́ kémi náà ẹ jẹ́ kí nǹkan kan ó hàn sí mi tó bá yá àwọn ọkùnrin láṣejù lójú èmi ò ẹ má bínú lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o tó bá yá sìn wọ́n lọ máa mojú ìyá kò ní mojú àwọn. àníjà náà ń kówó fún bàbá ṣẹ́ni téèyàn bá rúure náà yóò sọ rí pé àfẹ́ lè dá àbọ̀dá mi. so bí ẹgbẹ́ bí tí wòyà ronú lọ yẹn tó bá yá sìn ẹ ní ìyá wọn náà ń tọ́jú wọn ò tọ́jú àwọn ọkùnrin síbẹ̀ ń tọ́ bá rúure ní sọ̀rọ̀ ẹ̀ ń tọ́ bá rú bùnbùn yéé kọ́ gbé. abẹ́yìn náà ò rí nǹkan tán sọ̀rọ̀ sí. ẹ̀mí ò rí o. obìnrin ó wàárẹ̀ gbàrú kò sí tí ò ní ṣe tóbìnrin míì dáṣẹ́ kó lè ráyè tọ́jú ọmọ àwọn ọkùnrin gbogbo ọkùnrin kọ́ o àmọ́ àwọn tí ò wúlò nú ọkùnrin ló pọ̀ jù ọlábùlùbáríkà àmọ́ àwọn tí ò wúlò ló pọ̀ jù nù yín ìka níyín ẹ níyàwó ńlé ẹ bímọ ńlé ẹ wàárẹ̀ mọ ọmọbìnrin mi ń ta owó tẹ̀lé fún ìyàwó tẹ̀lé fọmọ ẹ lọ́mọ kó fáwọn yùn obìnrin á máa dààmú kiri láti jẹ́ pẹ́kọ́ mọ níláárí ẹ wá ní ìyá rẹ̀ nímúre ìlú èbó ìyá ẹ̀ ló ra mọ́tò fún ẹ wo ẹ fẹ́ kàn fẹ́ náà ẹ̀rọ ọmọ bàyín. èmi ò lè gba ẹ̀mí ọ̀pẹ́ tí ń sọ lọ́dọ̀ ọ̀rọ̀ àìrọ́dọ̀ ẹ̀mí lọ́dọ̀ ọ̀tí ẹ̀mí. ń bọ̀ àwọn ìwọ láti kọ́ dá lọ́dún wọn ní. gbogbo àwọn ọkùnrin wọn ní gbogbo ọkùnrin tó bá ṣe ń tókùnrin yìí náà ṣe kò sí dáadáa tó ọ̀dà ọlọ́tún ti wí olóṣì ti wí gbogbo ẹ̀yin ọdẹ́ẹ̀sì wa èyí náà ti gbọ́ tí ẹ̀mọ̀ páwọn ọdẹ́ẹ̀sì wa wọ́n máa ń rí ọ̀pọ̀lọpọ̀ táwa ò rí àwa jẹ́ kẹ́yìn náà dá sí ẹ wà á lọ sórí comment section wa ìwọ tó bá jẹ́ pé voice message ló lè ju ahmed ìwọ tó bá jẹ́ pé o lè kọ́ kínní yìí kò ní pé tí ẹ̀yin ò bá contribute ti yín o sẹ́mà ẹlẹ́sẹ̀ mẹ́ta ni méjì ló sì dúró yìí èyàn wà ẹlẹ́sẹ̀ mẹ́rin mẹ́ta ló fi dúró yìí èyàn wà contribute sí i ni ó fi dúró dáadáa tí ó fi lẹ́sẹ̀ mẹ́rin ní òun lẹ́rí yẹn. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́ conflict resolution kò lè ṣe kíjà máa wà o bíjà bá dé o ṣe ló yẹ ká parí ẹ̀ tó bá rú kùdù padà bí omi òkun ọ̀rọ̀ tó kọ òkè tó kọlẹ̀ ipò la máa gbé sí bókun ayé bá já o báwo la ó ṣe so tó bá dàrú o báwo la ó ṣe